gbogbo àwọn ẹni rere tí wọ́n bá lọ èyí tẹ́ fi máa mọ̀ pé wọ́n yé ṣòkú iṣẹ́ tí wọ́n bá ṣe lé òní dòkú gbogbo àdúrà tá a bá wá ṣe fún wọn nìyí náà tá a bá ti nígbàgbọ́ yí pé kèé ṣòkú lillahi àwọn náà wọ́n yé ṣòkú náà nìyẹn oníkálukú àjọrọ máa tún tí a wá wọ́n wájú ọba tó ní wá so ẹja wá ké múlíkù lápapọ̀ bá ti pọ̀ tó yìí náà so àwa máa dà ní àbáwọn tí wọ́n ti lọ yẹn torí dára sùúrù àkàdínà ha gbogbo iṣẹ́ tí ìyá yìí ṣe kalẹ̀ òun náà làwọn ẹbí náà ń jẹ dòní nínú ẹ̀ náà ni wọ́n ti wá mú pé níta ń jẹ yìí àfi ká fi jókòó àdúrà fún so torí pé níta ń jẹ yẹn náà kó lè máa jẹ́ ìdùnnú fáwa tá ń jẹ so kọ́lá bàṣàbá ni dùn yín nú kalẹ̀ ẹja ṣe amínà wàlà haúlà wàlà kúwátà ìwọlé mufasiwa gbà ní àgbò kọjá ọlọ́run dákun máa ń ṣe ààrẹ sí yín alladhina yazkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fi khalqis samawati wal ardi rabbana ma khalaqta hadha batila subhanaka faqina adhaban nar bismillahir rahmanir rahim tabarakal-ladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amalan wa huwa al-'azizul ghafur الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ما يريد البصر من ترى من فجور ثم يريد البصر كرتين ينقلب اليك خاسئا وهو العليم ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واكثرها وسام السرير وللذين كفروا بربهم يعصون جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تقول تكاد سماوات كلما ألقي فيها فوجدوا سألهم سنة لم يأتكم نذير قالوا بلى قد جاءنا النذير وكذبنا وقلنا ما نزل الله من شيء أنتم في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقوا لأصحاب السعير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلمون الخلق وهو اللطيف الخبير ولقد مسوا بمناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أأمنتم من في السماء ينزل عليكم حاسبا فلم نكيف النذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير إنه بكل شيء بصير أمن الذي Namsa karisko bala jodo be otope wanu fa fama yamshi makibala wajiyada Kule wala se asha ko wajala sama wada sura wada data qadila matashkuru wa yaquluna mate asad wa ikoto sadeke Malama zibatasi ati ojo desi na kafa wa kida asale bi ko bi tada o directory mama ya ra imina Kuluwa ma nabi wa ila baina basana Kula ayatu nasba ma ukubawra Inna azalina fi laylatul qadr Laylatul qadr ko iwo mi na ni fi sha Yese ni wa le ko ya mo salamu ya Kule wala wa Allahu samad lam yalid wa lam yulad Kule wala wa Allahu samad lam yalid wa lam yulad Kule wala wa Allahu samad lam yalid wa lam yulad Atayatu lillah At-tayyibatu salawatu lillah Assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuhu Assalamu alayna wala hawla wala quwwata gbogbo àwọn tí wọ́n kà yẹn gbogbo wọn pátápátá dára ju ká máa dára jálukú wúnú mùkálà ni wọ́n dà gẹ́gẹ́ bíi pé wọn lórí ilẹ̀ yìí rí ni gbogbo wọn ẹbí bẹ́ẹ̀ tí rántí wọn yẹn àwọn kankan tí wọ́n mọ̀ wọ́n àwọn kankan tí wọ́n bá wọn níṣe ló ń ṣe déédéé wípé wọ́n rí wọn sójú báyìí pé
wọ́n tún ń sọ ìtàn yẹn ibi ni wọ́n ti ń ṣe po bí àwọn bàbá náà tún testify ṣe pé bẹ́ẹ̀ ni bó ti rí nìyẹn bí ìpè àsìkò ògbà yẹn náà lọ́lọ́run tún dá padà so gbogbo yejú àwọn bẹ́ẹ̀ tí wọ́n ti lọ yẹn Ọlọ́run má ṣe bá wa yọ́nú sí wọn bá wa gbà wọ́n lẹ́rú bá wa kẹ́ wọn aláwòrán àbí ọba Olúwa ti ń kẹ́rù bá wa kẹ́ wọn aláwòrán àbí. olókùn ló ti dá alápípa tí wọ́n dá ọ̀ṣun ṣègbà jù wọ́n ti bá fọ́ ẹ̀ẹ́dẹ́sẹ̀ lọ́wọ́ tó máa bá láti kú ọ̀rọ̀ ìdàgbà ní ẹni wọn ló pọ̀ lára mi ẹni wọn ló ń ṣe lélé ẹni wọn ló ń ṣe ẹni wa tó jẹ́ tó wáyé tí wá fún àdúgbà tí wọ́n láyé ẹni bá ní ká wáyé tí wọ́n láyé ní kó gbẹ̀ ọ̀rọ̀ ẹni bá ní ká wáyé tí wọ́n láyé tó ní kó ṣe wọn ní wọn lórí ẹni bá ní ká wáyé tí wọ́n láyé yẹ̀ ní kó máa wọ̀ wá ọ̀tọ̀ wá sí ọ̀rọ̀ láyé onílọ̀ kó bí sọ̀tà omi dá máa kú wẹ̀ omi dá máa kú gbogbo ẹni bá máa kú sí gbé lóko lórí àjọwọ́n tí a lọ sọ́dún Dubai ìgbésí wa lóye nígbà ní. Àfọlábí ajá máa ń kú. Àfọlábí ajá máa ń kú. Bẹ́ẹ̀ni kó má rí wàhálà kó má rí wàhálà kó má rí dáhùn báyìí. kó má fojú sunkún ọmọ kó má rọ lọ́wọ́ kó má rọ lẹ́sẹ̀ kó má rọ lápá tètè lè má àwọn ojú wọn yẹn o. Gúnre yóò wà èmi kò mọ̀ mo máa bá ẹ̀ mo mẹsẹ̀ mo mọ̀ ọ́. Ẹ jẹ́ bá mi ní kojú. Àdúrà àgbà ọ̀rọ̀ àgbà báyìí nǹkan ò lè ṣe. Mo bá béèrè lè fún mi lọ́la àti ìjà àdè ti parí ẹ̀ lóyá ẹ̀ka ìgbàjọ́ ọ̀pọ̀ ìbálẹ̀ kó má lè wá àyà kó má ta gbogbo nígbà sọ ní owó kó di owó máa lọ́wọ́ lágbára àmọ́ àgùntà ní ṣe ní ìlú àrẹ àmọ́ àgùntà owó ṣe owó kì í owó dá ní owó ti báyìí mo ti máa lóye báyìí ẹni bá ń ta àgbà máa di èrè ẹ̀ta àlùkọ́kọ́ ta fún ẹ̀kọ́ ta á máa di èrè mo ti máa lóye báyìí àmọ́ òkú wọlé káàlù ìdí lójókòó báyìí ilé àgbéga náà máa wọ ẹrú sọ̀rọ̀ báyìí lójókòó mo ti máa lóye báyìí àmì báyìí fọwọ́ sí mo ti máa lóye lọ. Tá a ṣe ọjọ́ táàrọ̀ ṣe ìrántí ẹ̀lẹ́. Ṣé ẹni bàbá ní ká máa nígbà tí ó pé ọgọ́rùn-ún ọdún tí wọ́n ṣe àyájọ́ tí wọn Yémi Ìtàn náà wọ́n tẹ̀ ó dẹ̀ sọ ìtàn nípa Màdàtìmí àwọn ipa tí Màdàtìmí torí òun ló fi wọ́n jọba lẹ́kọ̀ọ́ ó dẹ̀ kojú àwọn òyìnbó amúnisìn gbà yẹn ó wá pẹ̀lú nǹkan tó jẹ́ pé wọ́n kórìíra ẹ̀ torí kò fẹ́ kí àwọn òyìnbó wọ́n tún máa wá jọba lórí káràkátà lẹ́kọ̀ọ́
tí ọjà bá ti wá láti lóyún ó ń gbé sọ́wọ́ Madam Tinubu ó ń kẹ̀dẹ̀rẹ́ ó tún máa ta ọjà yẹn fún àwọn èèyàn wa ẹ rí i pé ó ń tọwọ́ àwọn ọmọ Nàìjíríà kó sọ́wọ́ wọn kì í ṣe wípé látọwọ́ òyìnbó wa ìyẹn ló mú àwọn òyìnbó yẹn ni wọ́n dìtẹ̀ nígbà yẹn ṣé kò lè parun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rò pé ní November 25 a ṣe àdúrà sábà so ìdílé méjì náà ló jẹ́ àǹfààní estate Madam Tinubu Mimosa family àti Sobowale family so ìkùnsínú wa wà láàrin family méjèèjì kò jẹ́ kí ìlọsíwájú wà lórí ètò àti wọn ṣe àkóso estate Madam Tinubu ṣùgbọ́n wa ti wá fi sínú àdúrà a jẹ ti bẹ̀rẹ̀ láti November 25 a jẹ ti máa tẹ̀síwájú so lára àdúrà tá a ṣe náà ẹ máa rí i pé ẹ rí mi ní òjòkó lọ́dọ̀ àwọn Sobowale lẹ́yìn ní ìjókòó lọ́dọ̀ wọn fún ayẹyẹ láti bí àìmọye ọdún sẹ́yìn torí ìkùnsínú tó wà ṣùgbọ́n fún àdúrà yẹn lágbára lọ a rí i pé àjọ ìṣètò ló máa tó dánmọ́rán ló máa wà lórí estate. Ọjọ́ kí ni nǹkan tẹ́ lè sọ pàtó lórí ayédèrú àwọn oríṣiríṣi àwọn èèyàn tó ń sọ pé ẹgbẹ́ agbára láwọn lọ pé kó máa ṣe àkóso bíi Adámákin kí ni ẹbí ń ṣe lórí ètò lẹbí ń ṣe lé lórí because àwọn aráàlú gan tó gbá ṣé Adámákin ni àbí ẹni báyìí ni àbí ẹni báyìí ni ìtọ́ba dẹ̀ ń porí ìkòkò àporí ìtọ́bi ní pẹ́tọ́ ọ́ bìlí pé ọ́ nígbàgbọ́ pé ẹbí ni òṣùkọ̀ṣùkọ̀ kí ni nǹkan tí ẹbí gbé nígbésẹ̀ tó fẹ́ fi sọ pé irú nǹkan bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ pé bí kan là ń lọ. ṣe bóun náà ni mo sọ pé a ti bẹ̀rẹ̀ àdúrà yìí ó ní mo ṣe sọ fún pé Ọlọ́run dẹ̀ ti ń fi òǹtẹ̀ fún ìjókòó àkọ́kọ́ tá a jókòó tó ní ìfẹ́ ní máa tún ìtúndé ìsàlẹ̀ kù láàrin awuyewuye tó wà ṣùgbọ́n a fẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ yẹn tó túbọ̀ tó mọ́ torí tá a bá wò oríṣiríṣi ẹjọ́ ló wà ní kóòtù tó dẹ̀ dá ìtẹ̀síwájú ẹ́stéètì tó ń di lọ́wọ́ ṣùgbọ́n ó gbà pé lágbára Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn àwọn èèyàn àti àwọn tó wà lẹ́yìn wa tó jẹ́ pé àwọn náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń rí i pé ọ̀nà ńlá ibi tó yẹ kí wọ́n tẹ̀ so èyí yẹn ó máa jẹ́ múṣẹ láìpẹ́ láì jìn lágbára Ọlọ́run kó tó tó ọdún tó ń bọ̀ àyípadà ó máa wà sí gbogbo. Àwọn ọmọ ẹrú tẹ wí yẹn wọ́n pè wọ́n lẹ́rú nísìn domestic servant torí kò sẹ́rú mọ́ nígbà tí wọ́n ti ṣe òfin pé kò sẹ́rú ohun tí a lè sọ pé wọ́n jẹ́ nísìn bí ìwòsàn dèmí wọ́n jẹ́ so ẹni tó jẹ́ ìwòsàn dèèyàn tí oníṣọ̀bádé sẹ́mọ̀ pé ó di dandan ó pa ìsọ̀ ṣùgbọ́n òun náà gbọ́dọ̀ wá tàrò pé tí ìwòsàn dèmí ò bá wòsàn dé òun kò sí nǹkan tó ní sọ̀rọ̀ àbá so a dẹ̀ gbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe iṣẹ́ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa fi ṣe tá a máa pé ẹ̀tọ́ yín báyìí ni o ẹ̀tọ́ yín báyìí ṣùgbọ́n tó bá wá pọ̀ tó bá wá sọ pé àwọn làwọn ní kinní ní 1912 judgement Fáfúnmi versus Osuapele àwọn ló pẹ́ àwọn ọmọ ẹrú Madam Tinubu ní domestic servant ṣùgbọ́n nínú ẹ̀rí tí wọ́n fi sínú ìwé yẹn ni wípé Madam Tinubu òun náà ni overlord bàbá àwọn Èyíṣà so Èyíṣà yẹn ló bí Fáfúnmi Osuapele ó jẹ́ bíi ìyàwó sí Fáfúnmi so wọ́n wá pera wọn lẹ́jọ́ láti lè ní ẹ̀tọ́ sí ogún yẹn so wọ́n dẹ̀ wá tún sọ nílé ẹjọ́ yìí pé kíní yìí kan Madam Tinubu ni overlord àwọn ò gbọ́dọ̀ dá ilẹ̀ kankan nínú estate Madam Tinubu which is 4.5 miles radius 4.5 ni o not miles not kíní o kò ṣe kìlómítà káàkiri so pé wọ́n gbọ́dọ̀ dá ṣùgbọ́n tó bá wá tà á jẹ́ pé wọ́n fẹ́ fi ṣẹjọ́ láti lè wí pé estate yẹn wọ́n lè máa maintain yẹn
so ọgbọ́n ni ọ̀rọ̀ yìí dẹ̀ gbà torí bẹ́ẹ̀ ni àtúnṣe tó ń lọ lọ́wọ́ ìlú sí ọlọ́run á túbọ̀ ràn wá lọ́wọ́ àwa pàápàá ká rọra wa lọ́wọ́ so that lágbára ọlọ́run gbogbo ìsínú yẹn á di àbíṣẹ́. Afọlábí lèmi rí kí ó ṣe gbogbo ilé ìgbé yàyà mẹ́fà ṣùgbọ́n àwọn tó ń wà ní ẹ̀yìn Afọlábí wọn ò tún ẹbí ṣe wọ́n fẹ́ fọ́ọ̀mù fámìlì mọ̀ fún Afọlábí lórí pátápátá torí gbogbo àwọn tó yẹ kó wà ní ìbá ilé ìgbìmọ̀ kọ́ńtì nìkan bọ̀ mo gbà bí wá nìkan ni mo ti ń bọ̀ ọmọ mi lórí ṣe nǹkan tó dáa. Hello. Closer. Closer. Òun ni wọ́n mọ̀ kì í ṣe pé wọ́n mọ̀ ìpẹ́kẹ́ Afọlábí gbé nǹkan ọ̀lẹ̀ fún wọn kó kárí gbogbo ẹbí pátápátá ìyẹn ni kẹ́ ẹ bá wa tọ́ f'Afọlábí. náà gbogbo nǹkan mi tó yẹ kó ṣe kó lọ dàrẹ́lì síbi tó lọ ṣe pé kó máa mú láti second third hand kó máa gbé káàkiri ibi tó ń dà ní wàhálà nìyẹn ọ̀dọ́ bàbá rẹ̀ ṣe ń tún tòní sí a rí i pé wọ́n ti bá sọ̀rọ̀ torí bàbá kan wá síbi ẹ̀sìn káàpẹ̀ ní Concord ara àwọn tó kọ́kọ́ fún iṣẹ́ gbà ẹ̀ nìyẹn ọ̀dọ́ fi ẹ̀ṣọ́ wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣe pé pé wọ́n bu ibi tẹ́lẹ̀ bí yẹn wà lẹ́yìn bàbá ṣe sọ pé èyí tó tún lè gbìyànjú láti kó tún ṣe rè torí gbà tó ń ṣe náà wá gbà ibi tí tó kù sí bàbá yẹn wọ́n ti sọ pé àwọn máa lé pẹ̀lú wọn tó dẹ̀ máa wọ́n ṣe máa ṣe ibi tó wá bá dé nísìnyí ṣá pẹ̀lú gbọ́dọ̀ adamasina sọ pé láfíà àdàbà ṣe kí nìkan gbogbo tí a bá fẹ́ wọ́n á ṣe fún wa ó dẹ̀ máa ṣe kọ́lù ẹ̀rí kó sọ ní òjòkúrú náà pé owó tó ti síbẹ̀ ó ló ti pọ̀ díẹ̀ ọ̀dọ̀ wa ń bì báyìí náà ààrẹ sí ìrìn kọ̀ọ̀kan lóòótọ́ máa ń sẹ̀mí ọ̀rọ̀kọ̀kọ̀ káàkiri tẹ́lẹ̀ pọ̀ tí wọ́n bá dáhùn rí sí bàbá àtúntẹ̀ tí ó ṣe ilé tó ẹ̀ kálẹ̀ tó bá dé bá dáhùn ká lọ sí port á máa lọ sí port èyí tó yẹ àwọn pè wá èyí tí àwọn náà ṣe tó pè wá tá à ń yanjú àti yanjú ẹ̀ operation dẹ̀ ti wà láàrin ṣókòwálé àti ìgbọ̀nsà àyè wà lápapọ̀ mọ́ kọ́ lọ túnbọ̀ àrùn àti gẹ́gẹ́ bọ́ yìí sọ pé àdúrà yẹn dẹ̀ ti gbà sí owó wa àti ìgbọ̀nsà sí wà lápapọ̀ mọ́. Òrìṣà wa máa rè òrìṣà wa máa rè ohun táwọn owó ṣe máa rè bàbá mi o. Òrìṣà wa máa rè ohun táwọn owó ṣe máa rè bàbá mi o. Òrìṣà wa máa rè ohun táwọn owó ṣe máa rè bàbá mi o. Òrìṣà wa máa rè ẹlùtù yáyà mọ́yà o ẹlùtù yáyà mọ́yà o yẹlù náà tún sòkó ayé mádàgbọ́yà kùnú bàtà yẹlù náà sì sí bàtà wà o yẹlù náà sì sí bàtà lóko pàṣẹwà sì sí bàtà wà o ara yìí lẹ̀ yà wá wò. Àṣàrà o ayé ládùúgbò àròkòjì ẹlùtù yáyà mọ́yà o ẹlùtù yáyà mọ́yà ẹlù náà tún sòkó ayé mádàgbọ́yà kùnú bàtà yẹlù náà sì sí bàtà wà o yẹlù náà sì sí bàtà lóko pàṣẹwà sì sí bàtà wà o ara yìí lẹ̀ yà wá wò. Àṣàrà o ayé ládùúgbò márùkòjì járòkó járòkó. Járòkó járòkó jà. Ayé járòkó járòkó. Járòkó járòkó jà. Ayé járòkó járòkó. Járòkó járòkó jà. Ayé járòkó járòkó. Járòkó járòkó. Ayé bí mo dúró bí mo rí o ọkù bí o ti rẹ̀ kàṣà ìka o bí o bẹ̀rẹ̀ bí o rí èyà gbé bí o ti rẹ̀ kàṣà ìka ni. Àtótó 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 àrè ìbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ẹ wá gbọ́. Òde iye owó òde iye wà ohun tó lù wá ó sì lè ti wá ọmọ o. Òde iye rà ohun tó lù wá ó sì lè ti wá ọmọ. Owó òde iye rà ọmọ wọn ló ṣe. Ẹkú ẹ̀kọ́lẹ̀kú ọmọ wo ni o rà o. Ṣèwọ́n ló gbé ní débi ọmọ wo ni kò lè kú o. Ọmọ wo ló ṣe o. Ọmọlẹ́kùn kò lè kú o. Olùṣèwọ̀n kò lè kú o. Ọmọ wo ló ṣe o. Ayé ẹ̀kan nílé o. Ṣé gan ní ní màlúù kàrà dá
owó yẹn ti fẹ́ yọ. owó bí tí nǹkan yẹn ti máa yọ. ó yọ ní kíákíá. ó yọ ní kíákíá. ó yọ ní kíákíá. ó yọ ní kíákíá. tó bá ti wá yọ. Adámákin. Yóò forget us o. Má gbàgbé wa o. Ọlọ́run ní gbàgbé ẹ̀yin náà o. Má gbàgbé wa o. Má gbàgbé wa o. Alákọ̀ọ́kọ́ ibi tí Adámákin tó ti gba máàkì bẹ́ẹ̀. Wọ́n pè ní Commissioner of Education. Ibẹ̀ yẹn ti ń wálẹ̀. Commissioner of Health. Ibẹ̀ yẹn náà ti ń wálẹ̀. Ibẹ̀ yẹn náà ti ń joro. Wá padà síbẹ̀ padà. Ẹ padà síbẹ̀ padà kó mọ̀ wálẹ̀ mọ́. Orí pé mi ń pè é mọ́. Ẹ kó wọn pè yín mọ́. Táwa kálí àlàlá ìfàwọ́ àsìkò. Tó o bá ti gbára lé Ọlọ́run máa tó ẹ̀. Iná lábálẹ̀ amúrì. Kọ̀dà aláwọ̀ lè gbólé ṣẹ́yìn ní kọ́ọ̀dì rà. Àtẹ́lítàmì èèyàn lè yẹra fún yàn. Èèyàn lè yẹra fún ló lè yẹ̀yẹ̀ gbálẹ̀ gbà. Mo wá máa ń sọ kankan fún ẹ lọ́dọọdún. Mo ní kì í ṣe gbogbo ọ̀rẹ́. Lálẹ́ gbára lé. Kì í dẹ̀ ṣe gbogbo ọ̀tá. Lálẹ́ sá fún. Ṣé nísìnyí ṣé bàbá wa yóò sì ń bí? Ṣé wọ́n sì ń bí? Ṣé nísìnyí ṣé kọ́kọ́dù wà jókòó bí? Ṣé wá jókòó bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Rẹ́fẹ̀ǹtì rèé. Àwọn náà rìn bí. Àwọn ọ̀dà wa ti ẹ̀jọ́ máa ń ṣe ni. Àwọn tí ẹ̀yin ń pè ní ọ̀rẹ́. Ọ̀tá ni wọ́n. Nínú àwọn táwọn àbí náà ọ̀tá náà ṣì wà o. Kọ́nà máṣá àti wá dégé wọn. Ó kẹ̀ ti jẹ ráìsì bíbá ilé àwọn ọ̀tá náà kù sí. Owó àdúrà yẹn lélẹ́yìí. Ẹ tọrọ. Mo kí ìwọlé àwọn ìyá tí wọ́n wọlé yìí Ọlọ́run fàbúrú ṣe yín láéláé. Ìyàwó dáadáa ni wọ́n tó máa ń ṣe dáadáa fún wa gbogbo ìgbà. Ẹ nímọ̀ nira láéláé láti Abẹ́òkúta náà ti wá. Ìyá àfa làwọn náà o. Bámi ni àwọn wà sí àdídì. Aláwọ̀ náà fẹ́ tọrọ ní. Mo ní kí wá kí ń ra Sunday ṣọ́ọ̀ṣì ní. Ejò Isiaka ọmọ Sàláwù kọ́lọ́ jẹ́ kíyàwó ẹ̀ bímọ àbí ọkú bisimilayi kulu wàllá. Nínú àwọn tí àjọ máa ń ṣe lọ́dọọdún ni. Nínú àwọn tó máa ń ṣe lọ́dọọdún ni wọ́n ti wá lálẹ́ kìámọ̀. Máa ṣe dáadáa kán lè rí nǹkan sọ nípa ẹ̀. Ní ìsìn kò mọ̀ fún òun tó wá ṣe lélu o ló ti lọ yìí. Ká ní kò ṣe dáadáa wọn ni wọ́n ti tọrọ fún. Ọlọ́ba ní kẹ́ Ọlọ́ba ní gẹ̀ àfọwọ́ àrùn iṣẹ́ mọ́ ìsìn yìí ni àná. Alájẹ Adam wọ́n ní gbogbo àwọn àlejò tó bá wa ṣeré lọ́dún yìí àti àwọn ẹbí látàbẹ́kúta kọ́lọ́n tún dá ẹ̀mí yín sí o lọ́dún tó ń bọ̀ kẹ́ ẹ má ṣàìsàn ẹ̀yin náà ní kẹ́ ẹ tún wá kẹ́ ẹ bá àwọn náà dáadáa gbogbo ẹnì kọ̀ọ̀kan náà ká ti lékún lóore jù báyìí lọ. a rí i pé bàbá Ádámù yìí dá àwọn tọrọ rẹ fún gbogbo wa àwọn ọmọ yìí rí ni o wàláì ẹ ṣe gbọ̀nsà. àjẹ náà pè yẹ Ádámù kò pé àti ẹ̀ lájẹ ó dá bí ọmọ gidi ni Ọlọ́run dákun bá mi dá mi àlájà sí. àmín. alọ tí wọn lọ́wọ́ ní ẹ̀yà àfa ẹ̀ bèrè mí ẹ̀yà tó bá bí àwọn eléyìí pé ẹ̀ bèrè mí tó yẹ kó ní bẹ́ẹ̀ àjọ sọ́bẹ̀ ọkọ̀ ló tún wá ń kí wa ó wá ń ṣàdúrà fún wa. Ká má ti bú mi o, àlẹ́ mọ̀ ti lẹ́rù. Àná má kọ́rẹ́ o, àná ọmọ mi lẹ́rù. Ẹja má má bú mi o. Níta ní mo bí yàrá sí o. Àlẹ́ mọ̀ ti lóru, ẹ̀sẹ̀ ni mo máa ń lọ́la. Àti wáyé ẹ̀wọ̀n, níta ní mo yẹ ká lọ. Ẹja má bú mi o, àlẹ́ mọ̀ ti lẹ́rù. Owó ilé ìwé àwọn ọmọ ó ti di wàhálà àṣejẹun ìyẹn wá dọ́gba o. Gbogbo wa lórí ó ṣe àánú lórí láwọn tí wọ́n bí o. Báwo òun ti dá.
See you.
Almighty. As we have gathered here today, we will not gather into death, but unto celebration in Jesus' name. We commit this gathering to your hands, big child, in Jesus' name. We commit the child into your hands, be with him, Lord, in Jesus' name. And let the company begin to move forward more than ever before, in Jesus' name of God. Amen. Amen. Thank you so much. Before you sit down, please, at least walk up to about 5 to 6 people and wish them a Merry Christmas, please. Can we please go around, walk up to at least 2-3 people seated on your table, the table beside you. Life is too short for you not to wish people a Merry Christmas, please. Walk up to at least 2, 3, 4, 5 people and wish them a Merry Christmas. My sister, even if you're fighting with people, walk up, that's not nice. My brother, you did not walk up to anybody. Walk up to people. This is 2024. Otako Jomelo. Walk up. My brother, can you leave your wife for now and go and greet that woman, please? Ignore your wife for now, eh? Go and greet that woman. Oh, I like what you're doing. We'll sing you. Merry Christmas. I told you you'll make 2025. You didn't believe me. It's all good. It's all good. Merry Christmas and a happy New Year in advance, everybody. You're welcome. All right, ladies and gentlemen, to begin the night, before I get into these, before I get into all the highlights of the night, I'm going to allow the band engineer and supervisor. This night is all about peace. Before I get into different activities and engagements tonight, I'll allow the band to lead us for a few minutes so you can have a feel of the kind of band that will brought here tonight. Ladies and gentlemen, come here, see our sir. You're welcome, sir. Alright? So, Prabhupada, are we ready? Ladies and gentlemen, I leave you in the hands of Prabhupada for a few minutes. When I get back, we'll get into serious business. Alright, bro, over to you, my brother. Whatever will be your future for all to see. Yes, want to be with you. Want to be with you. All right. Say, I grow up, I fell in love. I asked my sweetheart, what lies ahead? We will grow, get up today. That's what my sweetheart said. Yes, whatever will be. Oh, we are filled with all to see. Yes,
along with you. Alright, when the night has come, Calypso, and the lamp is down, and the moon is the only light we see. No, I won't be afraid. No, I won't be afraid. Just as long as you stand by me. Alright, say, so darling, darling, stand by me. Whoa, stand by me. Oh, just as long as you stand by me. So darling, darling, stand by me. Oh, she's blue like a sugar in a cup. Show me your motion, baby, show me your motion, show me your motion, she's blue like a sugar in a cup. Water on dry, get nowhere to wash my clothes. Whoa, red water on dry, get nowhere to wash my clothes. Hey, I remember outside the night, we have ravished and torn it. Can you start on my house? I remember outside the night. Oh, we have ravished and torn it. Shabba, da-da-da, shabba, da-da-da, shabba, da-da-da, shabba. Oh, bright girl in the shabba, there's a bright girl in the shabba, bright girl in the shabba. She's blue like a sugar in your throat. Kindly put your hands together for the one and only Barrister Mojisola Odulate. Please, a round of applause for her, please. Where's she? No, Barrister, sit down. I'm going to introduce you again, then you come out. Ladies and gentlemen, the beautiful, vibrant, hardworking, amiable, pretty, good-looking, humble, God-fearing Barrister please, a round of applause for her, please. Come on. Barrister, there's a reason why we're here today. It is important that you tell us why we're here, what to expect, and I hope by the time we get into games and activities with your poo-poo, you're ready to dig it out, right? All right, you have the floor, please. Thank you so much for that introduction. I'm so grateful. Good evening, everyone. My name is Mojisola Odulate, just like you said, and on behalf of Chief Akindele Akifolabi, the Chairman Emeritus of Adamaki Investment and Works Limited, and the biggest Omoluabi of Africa, I welcome every one of you to this end of the year party and the 137th remembrance of Iyalode Efunroye Tinubu. Welcome, everyone. As we all are aware, Iyalode Tinubu's business activities mark an epoch in the commercial and political history of Lagos and Africa at large. This is to say that she did everything big. Well, you can take your Google, just type Iyalode Tinubu on the internet and I need not say more. She did everything big. And this is the same way Adamaki Investment and Works Limited does everything big. So I hope that tonight you relax in a very big way, you network in a very big way, and perhaps fall in love in a very big way, have fun in a very big way,
and have maximum enjoyment. Have a lovely evening. Thank you, everyone. Sorry if I spoke the way she did and you clapped the way you did. Trust me, I have achieved in a lifetime. Ladies and gentlemen, I think she deserves a better applause, please. Thank you. But Barrister, you have changed. The last time I saw you 2 weeks ago, anytime you see me at events, is that your husband, sir? Ma. Oh, I'm sorry. How are you, sir? I'm sorry. I wanted to say something, but when I heard you were here, how are you, sir? Good to see you, sir. How's the family and the children? You're forgetting my face, sir. We were together at a wedding Balmoral Event Center a month ago. You're forgotten, sir. But this is not the woman you brought to the party. You're pretending now like everything is well. I know when you get home tonight, hey, babe, what's up? The MC says something. You trust your husband. Oh, 1,001%. You have a good wife, sir. It's okay. Can I have another microphone, please? Can I have another microphone, please? Quickly. I need to start some engagements tonight. Please, ushers, can I have another microphone, please? I need to do one or two things real quick. DJ, can I have music background? I need to have another microphone. Have you ever cheated on your husband? No way. Okay, say no way, okay. But now you're proving like you, okay. Have you eaten? I have. Are you excited to be here? Did you vote at the last election? Do you stay on the mainland or the island? Island. Lowland. Can I hug you? Can I kiss you? Can I send you money? I won't accept it. You won't accept it? Absolutely. Are you sure? Very sure. Are you alcohol friendly? Not anymore. Not anymore. Are you a Christian? I'm a Muslim. You're a Muslim. Salam alaikum. Ebola to be. The Lord is good. Oh, please put your hands together for this. Mother, you came prepared for me. Is as well. For your name once again, sir. All the trustees of the second event, marking into a scene outside the mainland. That's what was going to do. And the second essence of this one is to jointly mark together with their work on the end of the year. We started the remembrance of that. And the day when the show was on the glory in December 1887. So, in two locations, Lagos mainland, fantastic. This grand finale, which is marking on the island. The island is very close to the asset. The first set of real estate, the first set of land, transaction and record started. And then to more and the Tinubu Square, the Kakawa. That was the only one that in two cities, Tinubu Square. So that you have the Coast Island. About how massive real estate at the time when there was as far as Lekki, as you know, it was not the real name Lekki. Lekki was one of the most territories who was also the parent that money has started down here. Yet most of corrupted to Lekki when the migrant the commercial. But she left for the center of the slaves within the Lekki. She was part of the suburb and
Okay, sir. What legacy are we celebrating and how it alive for society at large? Over the years, I started making the whole world knows about the existence of Africa. Because this is the first lab everywhere in Africa that was able to overcome war with Brazil that many African women are there by our different So it was to the book. At the time, how do we share that has audacity to have African men under our control. Hold them by conquest, by transaction, and by money. And to control your own cities, our cities, from the people to that to see alone. All of them mining towns which were used for the but we are not bothered about that one. We are not bothered about it. We sacrifice our price, not just field conference. Moreover, we intend to highlight the potential. Yes, there was one that we need a lot of our meetings. We felt that we are listening by what you success by Baba, by Patrick, that we always sway. Completely men, acquiring land, shall be processed to have this type of wealth, real estate. As a time when even the contemporary Western world women are not allowed to vote. Western women started to vote in the 1920s, 1902. But here there was a woman, an African woman, in the Nigerian man, that was able to have limited opportunity to gain sushi. And basically, that is still good by our family to the system. So we are trying to let the whole world and our women, young women, our you can make money from your body, you can make money from the internet. Every average black woman, Nigerian women, you get it there. If you go to the house, you look at all the money you are doing, you get likes. There was no camera, when there was no plane, when there was no even road, so the computer was by the rivers, sea, mountains, was able to use that road. So it was a big change. They would go to school. They were having a big life. They have because your body has to nobody teaches you. You can do the same thing. They are acquire. Open up the car. We have a big those entrepreneurial young men who have love in their mind, their brain, in their hands, who are using them to bring the skill of an Okay, so you operate in the real estate sector. The tax reform of the president, if approved, do you see it affecting property? Tax reform. Yes, do you see it affecting property owners and property acquisition in Nigeria? I don't see the fact that the tax reform is more or less beneficial to the real estate because every state in Nigeria, the real estate business in Nigeria is a lockdown wealth. If every state in Nigeria can have the owners of insurance tax registered in their legal in their food, in their registry, if we no way a meeting go to the financial needs of most of the banks, most of the states, because the responsibility of the states is so meant for that. Federal government will that based on the resident. So those law, our people they also benefit because it's more or less like a federal tax system. By each state to be responsible for what it generates. So you can imagine states like Lagos that has millions of units. 90% of these people don't have mortgage insurance. And you don't have a very professional
have now been registered title. And the only title, the oldest title in the place is title of the place. Since 1912, registered in Alausa. Since 2008, at number 45 page, which sadly was blocked from embargo by President. So sad. Because there is an available state to the revenue, but because of some political experience or political bias or some officer who was myopic, could be thinking that how can a family owns that? It's not the one that decided to own that. She was ready to go to glory. It was the fact of government to the that the president should own the land based on something better about family. But our president government looked the other way. Listen to the ill advice of the subordinates in the land ministry because of their corrupt tendency to be issuing their internal memo based cases and institution, which is not known to law. So be grabbing this woman's land all by Lagos State. That was happening in Magodo. When the governor was embarrassed by going to the Supreme Court judgment against the Lagos State government. Government of any state don't own any land, they only do states. Their priorities don't limited to the bound between the two states. They are only supposed to be administrator of all the records and all the records of land management in Lagos State. If bondage insurance is well advanced in Lagos State, Lagos State can be a creditor to other states in the federal government. If the economic of wealth is sustained by mortgage insurance, but mortgage insurance is the same exist. Most of the communities that we all live in the insurance, my own father will do insurance. It will be in the 70s. How many people all decide that and next? That like the revenue. Now that's not the tax reform. The government. The ministry will be appreciated. Can you get the revenue? We deny the Lagos State. The go to the embargo. That's the so good. Not to pay the way for some corrupt politicians who have been the past in 1999. So we take it over because now without the order, please don't tell them. At the end of the day, God gives a different judgment to the better plan. So now we politicians less executive power abuse against the rule of law. So how do you encourage foreign investors to come? When you are running the state as modern as traders and you are president, so how do you work order on the land that you registered and you collected all the royalties, all the penalties, and you expected to see that state to come so I do expect the state government to allow such illegality in the constitutional legislation. So that answer the issue of the tax reform. It's a boost to the state. The greatest revenue territory in the Western world. But where you have people that step back on the oldest title that over the later, we are open to discussion, we are open to negotiation. But because of the physical reason, let's go to the politician. For us to get the school. Mr. Accusation. Thank you so much. Moving on with engagements tonight, ladies and gentlemen, once again, a Merry Christmas and a Happy New Year in advance. All right? I want to introduce real quick for another beautiful performance. I can see that 80% of the people in the hall
are having a nice time with their meals, yeah? But please, as you're eating, kindly take a look at what is about to happen on stage, please. I do not want you to miss a second in the performance that is about to happen on stage. I've seen them perform before. I know their onions. I know what they're capable of doing. Trust me, they will definitely blow your mind. Ladies and gentlemen, boys and girls, men and women, Nigerians who are here seated, if your hands are not too busy, at this juncture, let's welcome Lillian Yeri Dance World. A round of applause, please. Thank you.
Thank you so much. Thank you. The Arcade Squeeze, thank you so much.